gbà wá báyìí o wọ́n ti mú nǹkan ọmọkùnrin Làǹdẹ̀ lọ o Làǹdẹ̀ ló pariwo síta o ẹ wo fídíò yìí. ẹ ṣàánú mi o mi ì mọ tó ń ṣẹlẹ̀ sí mi o bí mo ṣe jí ní àárọ̀ yìí mi ì rí kinní mi mọ́ o ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má wò mí ràn o ẹ jọ̀ọ́ mo ké síta o mi ò rí kinní mi mọ́ o ẹ ṣàánú mi o bí mo ṣe jí ì rí kinní mi mọ́ o. Now tell me àwọn wo ló wà nídìí ọ̀rọ̀ Làǹdẹ̀ ẹ má gbàgbé pé nínú fídíò tó release jáde ní few days back ó ní àwọn kan dúnkokò mọ́ òun ó dẹ̀ ka almost 21 people ní theatre industry wọ́n bá ìyàwó wọn sùn àtàgbà àtọmọdé àtàwọn tó ń jù lọ àtàwọn tó jù lọ ṣé kìí ṣe wípé àwọn èèyàn ṣé kìí ṣe pé wọn fẹ́ kí Làǹdẹ̀ ráyé gbé sá because bàbá ìpariwo jáde ń sìn a rò pé àwàdà ló ń ṣe àwa iná Làǹdẹ̀ ń sọ wípé àìpariwo jáde ló kó bá Mohbad tá à ń sọ wípé Mohbad ti dákẹ́ jù kánú ti pariwo jáde ní nǹkan tó sì yàn ní ṣẹlẹ̀ sí Làǹdẹ̀ pariwo jáde lágbàá ìbọ̀bọ̀ ẹ̀ ti pariwo jáde ń sìn kò sí àwọn ènìyàn tí wọ́n take it serious ọlọ́mọ yẹ kí kankan ṣe o ṣé bàtí kẹfà wá sọ lọ́tẹ̀ làwọn sọ àwọn sọ wípé justice from Làǹdẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn láwùjọ wa dà ẹ̀yin tẹ́ jẹ́ agbófinró láwùjọ wa dà ẹ̀yin tẹ́ jẹ́ amòfin láwùjọ wa dà ẹ̀yin tí ẹ value ẹ̀mí ènìyàn láwùjọ wa dà to be sincere mẹ́wàá ń ṣẹlẹ̀ ní entertainment industry àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń behave bẹ́ẹ̀ ni pé àwọn ọlọ́run kò lé ayé lọ́wọ́ ni táwa gan mọ̀ dáadáa tó yẹ pé ayé tí wọ́n ń jẹ́ ń bẹ̀ ó ju ayé olóṣèlú mi gan lọ tó yẹ pé tí wọ́n fọwọ́ gbá ẹ lójú tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n á mú industry rẹ̀ wọ́n á fi náà mẹ́ ń bẹ̀ tó yẹ pé á nira fún ẹ láti survive ń bẹ̀ wọ́n dẹ̀ máa ń believe pé táwọn bá ti ṣe àwọn sí láti gbé ni nǹkan tó dẹ̀ fún ẹ láyọ̀yọ̀ ni pé ẹ̀yin tẹ́ wà ń ta ẹ kì í tí nǹkan bá ń ṣẹlẹ̀ within the industry ẹ kì í sábà bá wa dá sí ẹ má wò ní wò pé àárín wọn ni because nǹkan tó bá lè mú lẹ́yìn ìgbà gbọ́ ẹ ti sọ pé àwọn kan dùn kòkò mọ́ òun wọ́n ń lépa ẹ̀mí òun lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tí wọ́n ń bá sùn ẹ ń bá ìyàwó èèyàn sùn just imagine kí ló ń ṣẹlẹ̀ ní country yìí bẹ́ẹ̀ tó bá jẹ́ olóṣèlú báyìí máa sọ pé olóṣèlú ò dá ẹ ń bá ìyàwó èèyàn sùn ẹ tún dùn kòkò mọ́ ń sin wá ní nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ èèyàn tó sọ wípé àwọn kò sóbìnrin tí ò kí gbà ń lọ́kùnrin tí ò kí yìn lọ́kùnrin ìyàwó nǹkan máa pé ọkùnrin lọ gbé lára nǹkan ẹ̀bùn tọ́lọ́run fún ni wípé tó ń bá gbọ́ obìnrin mú obìnrin máa sábà yàn láwo ni pé Ọlọ́run fún ẹ ní ẹ̀bùn ó ní nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ mọ́ ó dẹ̀ ní òun mí ni pé òun fi ṣe àwàdà ẹ má jà sọ̀rọ̀ Làǹdẹ̀ ṣàwàdà ẹ̀yin abiyamọ ayé ẹ dá sọ̀rọ̀ Làǹdẹ̀ kó tó pẹ́ jù ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ. Now kí ni ìmọ̀ràn yín lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ìgbésẹ̀ wọlé gbogbo ẹ lè gbé tó fi ní ara máa yé tí ìyá òfin jẹ gbé ẹ fi ìròyìn àlábẹ́ comment section. This is Adomade. Bye for now. Ade Omade, advocate for the masses.